ọmọ kó tó jíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ full ìtàn ìgbésí ayé olóyè Sunday Igboho lórí gbogbo bí àwọn àjọ DSS tí wọ́n ṣe wọlé tó fi wá fi pa á mọ́lé tó jẹ́ pé Ọlọ́run ló kó o yọ. Bẹ́ẹ̀ ẹ wá gbọ́ ikú tó pa Àdògán tó jẹ́ ẹbí rẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n. Ẹ wo gbogbo ẹ̀ ní mú fún yín ní pẹrẹwu. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn àjọ ọlọ́pàá wọ́n ti họ́ bó báyìí nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí pìtìpìtì àti wàhálà ó ti ń bá wọn látàrí wípé àwọn tó máa ń gba rìbá ọ̀kan lára wọn ó dá ọ̀gá ICPC dúró ó gba rìbá 53,000 láì mọ̀ pé ọ̀gá pátápátá ni. Ẹ wo ó ti wà níbi tó ti ń jẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, Ileodua, ilẹ̀ àbínibí wa. Arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Omíyalé tó jẹ́ ẹni mímọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho májàsọ́lá òun mà ló tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí o lórí bí àwọn àjọ DSS tí wọ́n ṣe gbìmọ̀ láti pa olóyè Sunday Igboho tó jẹ́ pé Ọlọ́run ni ò gbà. Mo gbàgbọ́ pé ìwọ tí o bá ti kó sọ́wọ́ DSS àbí tí DSS ti gba DSS lálejò, ìwọ ló lè mọ irú nǹkan tí olóyè Sunday Igboho face lọ́wọ́ àwọn àjọ DSS. Gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe, àwọn àjọ DSS òru ni wọ́n fi wọlé wá. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé ta ló fún wọn ní ọ̀dà láti wá arrest èèyàn lóru? Wọ́n wọlé wá sọ́dọ̀ olóyè Sunday Igboho ní dédé agogo 2 ń lọ lù, ìyẹn 1:35, aago 2 kù ìṣẹ́jú 25. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé Àdògán tí wọ́n ṣekú pa lọ́jọ́ náà pẹ̀lú ẹ̀gbọ́n olóyè Sunday Igboho ìyẹn Fatai, gbogbo wọn lọ́jọ́ ń bẹ nílé tí olóyè Sunday Igboho sì fẹ́ràn kó máa gbá tébù tẹ́níìsì tó bá ti fẹ́ lọ sùn. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ṣe rí èyí tó jẹ́ ẹ̀gbọ́n olóyè Sunday Igboho, èyí tó jẹ́ àfà Fatai, ìyẹn ni ó ní kóun wá ṣe àjọyọ̀ ọkọ̀ tóun rà tó ṣe kòńgẹ́ wàhálà yìí. Bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ nínú ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho sọ, àṣé olóyè Sunday Igboho gé ọ̀rọ̀ yẹn kúrú ni, nítorí rẹ́rẹ́run ní ọjọ́ náà kò dìgbà téèyàn bá jẹ̀gbọ́n o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà, olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ kábíyèsí ni àwọn tí ilé rẹ̀ máa ń pè é, nítorí pé wọ́n ti fi àgbà fún gẹ́gẹ́ bí olórí ẹbí ilé wọn, ìyẹn májàsọ́lá Igboho ṣá. Bẹ́ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ Fatai ohun tí ó jẹ́ kí òun gan bá ìṣẹ̀lẹ̀ náà lọ ni wípé lẹ́yìn tó gbé ọkọ̀ wá sọ́dọ̀ olóyè Sunday Igboho pé kí ó bá òun ṣàdúrà sí i, Igboho tètè jáde tì í ló wá kúkú wò pé tí ò bá jáde lálẹ́ yìí yóò jáde láàárọ̀ la bó ṣe jókòó nìyẹn o, tó ní ilé lòun wà. Gẹ́gẹ́ bí ilé olóyè Sunday Igboho ṣe jẹ́, wọ́n ní ibi tọ́ílẹ̀tì bẹ̀ 8 ni, bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ each yẹn lọ ní yàrá tiwọn. Àṣé fàájì ni olóyè Sunday Igboho lọ ṣe ní oríta challenge níbi tí wọ́n ti lọ ra kẹ̀kẹ́ súùpù, ìyẹn ẹja pẹpẹ súùpù ní dédé agogo 11 tí bàbá máa wọlé. Bí ọmọdé yẹn mọ́ ṣe bọ́ sí ìdí tébù tẹ́nísì yẹn, ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé mo ti sọ pé Sunday Igboho tó bá fẹ́ sùn yóò gbá tébù tẹ́nísì. Ṣùgbọ́n dédé aago kan lọ lù, ìyẹn 12:45 ni ìyàwó rẹ̀ pé ní àti Germany. Kọ́ yìí ni olóyè Sunday Igboho ń gbà tó fi ibi tébù tẹ́nísì pẹ̀lú àwọn tọ́jọ́ ń gbálẹ̀. Ní dédé aago kan kọjá, ní dédé aago kan àbọ̀ ní pìtìpìtì bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa ṣẹlẹ̀. Ṣàdédé ni wọ́n gbọ́ ariwo àwọn àjọ DSS tó ń pariwo kóníkálukú bọ́ta come outside. Ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ilé méjì lólóyè Sunday Igboho ní, old house àti new house.
ẹ má gbàgbé pé wọ́n ti kọ́kọ́ wá dáná sun ilé olóyè Sunday Igboho tẹ́lẹ̀tẹ́lẹ̀. ká tó wí ká tó fọ̀, àwọn ọmọ ogun àwọn àjọ DSS wọ́n ti kún gbogbo ẹnu ọ̀nà ìta olóyè Sunday Igboho bíbà. gẹ́gẹ́ bí ìwádìí ilé ìjọsìn tí wọ́n ṣe ìṣòro lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ olóyè Sunday Igboho níṣẹ́ làwọn àjọ DSS àwọn ọmọ ogun wọ́n dìdì lọ síbẹ̀ wọ́n lọ pa wọ́n lẹ́nu mọ́. àti pásítọ̀ àtọmọ ọjọ́ ó di wì, kò sẹ́ni tó lè sọ̀rọ̀ níwájú ìbọn. ìyẹn nìkan tún kọ́ lórí pé wọ́n ṣàǹwá bó ṣe máa gbẹ̀mí ọmọ Adéyẹmọ, wọ́n tún gba àgọ́ ọlọ́pàá tó súnmọ́ ilé ẹ̀ lọ. wọ́n lọ ti àgọ́ ọlọ́pàá náà pé kí wọn ò gbọ́dọ̀ jáde, débi pé gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni wọ́n gbà nítorí kó má bàa pe Sunday Igboho pé àwọn ti wà níta. àṣẹ wọn ń bọ̀ wá gbẹ̀mí olóyè Sunday Igboho ni. lẹ́yìn tí wọ́n máa ṣe léyìí tán, bó ṣe rọ̀jò ìbọn sí ẹnu ọ̀nà géètì olóyè Sunday Igboho nìyí o. lódì kìràkìtà lọ́rùn ń rọ ìbọn sí géètì Igboho. bẹ́ẹ̀ géètì olóyè Sunday Igboho dẹ̀kẹ̀rẹ̀ bullet proof ni. bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn tó ń pariwo pé Sunday Igboho sí nílé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, ọmọ Adéyẹmọ ń bẹ́lẹ̀ o. ẹni tó máa jẹ́lẹ̀ kejì rèé tó máa confam. ṣe é mọ̀ pé wọ́n ti kọ́kọ́ sọ pé Sunday Igboho wà nílé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. yíyọjú tó máa yọjú pé ìró ìbọn lòun gbọ́ báyìí, àwọn àjọ DSS fìbọn tẹ̀lé ni. ṣùgbọ́n gẹ́gẹ́ bí akíkanjú tí bàbá jẹ́, mi ò lè jẹ́ kí ẹ̀yìn wọn balẹ̀. ẹ wo, ẹ subscribe sórí ìkànnì wa, ẹ máa gbọ́ full story ẹ̀ lórí bí ìtàn olóyè Sunday Igboho ṣe lọ. ìyẹn nìkan kọ́ ló gbé mi wá. ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn agbófinró ti rọ́bó àwọn ọlọ́pàá? wọ́n ti ṣe àṣejù o, wọ́n dẹ̀ ti ṣe àṣejù bàbá àṣetẹ́. látàrí ìrìbá tó máa ń gbà, ìyẹn owó bribe wọn tí wọ́n mọ̀ jù yẹn lọ ní orí pópó. bó ṣe dá arákùnrin kan dúró nìyẹn o. ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá yìí wọ́n lè torí 20 naira wọ́n lè fi gbà mí lẹ́nu èèyàn. arákùnrin tó dá dúró yìí wọ́n gba odidi 53,000 lọ́wọ́ ẹ̀, ìyẹn gẹ́gẹ́ bí owó rìbá, láì dẹ̀ mọrú ẹni tí arákùnrin yìí jẹ́. àṣé olórí àwọn ICPC ni wọ́n dá dúró tó gba 53,000 lọ́wọ́ ẹ̀. ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn ICPC yẹn fún yín. ṣe rí àwọn ICPC, mo fẹ́ lè sọ pé àwọn yẹn tún ju àwọn ọlọ́pàá lọ. ṣe rí àwọn ICPC, iṣẹ́ tí wọn ò ju wípé àwọn olóṣèlú tó bá fẹ́ jí owó kó tàbí tí wọ́n ní ẹ̀sùn pé wọ́n defraud, àwọn ló máa ń yanjú kéèsì yẹn, àwọn ló máa probe wọn, àwọn ló máa dẹ̀ ṣe ìwádìí fínífíní. ẹ̀gbọ́n o, àwọn eléyìí ò kì í ṣe EFCC ọ̀tọ̀, ICPC náà ọ̀tọ̀. tẹ́ ẹ bá gbàgbé ti kéèsì Gbajabiamila tí mo mú wá wípé òun àti Prince Adéyẹmí tí ó fi sọ pé Gbajabiamila gbá àwọn ní jìbìtì ọ́fíìsì kò sí ọ́fíìsì. àwọn àjọ ICPC ni bàbá Tinubu ní pé kí wọ́n handle ẹjọ́ Gbajabiamila láti fi lè jẹ́ kó yé yín dáadáa. kò gbé ẹjọ́ yẹn fún àwọn EFCC, àwọn ICPC ni bàbá Tinubu ní kó probe Gbajabiamila. bẹ́ẹ̀ àwọn yẹn náà dẹ̀ probe ẹ̀, wọ́n dẹ̀ make sure pé àwọn ń ṣe ìwádìí lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. débi pé bàbá Tinubu tún fún àwọn ICPC ní mandate 30 days láti fi ṣe ìwádìí fínífíní lórí ọ̀rọ̀ ti Gbajabiamila. bí iṣẹ́ àwọn ICPC ṣe rí nìyẹn o. ẹ wá gbọ́ àwọn tí wọ́n ń probe àwọn olóṣèlú fún ìkówójẹ, fún ìwà bribery, fún jìbìtì. olórí wọn gangan ló ń kọjá lọ lórí òpópónà yẹn lórí títì ni àwọn ọlọ́pàá bá dá dúró láì mọrú èèyàn tó jẹ́. bó ṣe gba 53,000 naira lọ́wọ́ arákùnrin yìí rèé o, láì mọ̀ pé odidi chairman ICPC ni. ṣé ẹ rí i pé wọ́n ti wọ pìtìpìtì báyìí? àbí ṣé ẹ rí i pé wọ́n ti dọ́kọ délé Sálímọ́, wọ́n ti gbéhùn tó jù wọ́n lọ? bí wàhálà ṣe bá wọn rèé o. lọ́wọ́lọ́wọ́ báyìí na the matter will still dey settle. ẹ wo, àníri jù báyìí lọ o lórí ìkànnì wa Ileodua. ẹ bá wa subscribe láti gbọ́ full story ìyẹn lórí ti ìtàn olóyè Sunday Igboho. ẹ like, ẹ share, ẹ bá wa pín kó lọ fà. la fi ń sọ fún yín wípé Ileodua, ilẹ̀ àbínibí wa, Ileodua gbè wá o, bẹ́ẹ̀ kò ní gbẹ̀dàlẹ̀.